a tún kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Àwọn àgbàlagbà wọn lọ́wọ́ tó bá ṣẹ́gun sí lọ́yẹ kọjọ bẹ̀rẹ̀. Àwa àti yín àní ṣàṣedànù, àní ṣàṣeré, àní ṣàṣejẹ. Ọwọ́ wa báyìí láfi parí ayé wa lágbára àdẹ́dá. Àmọ́ lọ́rẹ́ o, àmọ́ bọ̀rẹ́ o, torí pé ìkọ́ kìí kọ́bálá, ìtàkùn kéjò lẹ́sẹ̀. Àyín lọ, àyín bọ̀ lọ́wọ́ yẹnu. Fíní ládẹ́ tó kò ìmọ́bọ̀. Àwa àti yín àmọ́ lọ́rẹ́, àmọ́ bọ̀rẹ́ o. Àwọn ajógún ò ní lágbára lórí ìṣẹ̀dá wa lágbára àdẹ́dá gẹ́gẹ́ bí ìṣe wa. Àwọn àgbàlagbà wọ́n ní etí tó bá gbà lọ ó yẹ kó gbá bọ̀. Mo mú ọ̀rọ̀ kan wá lórí ètò lánàá nípa fífi àṣẹ àti òté lé jíjẹ alága ìgbìmọ̀ lọ́balọ́ba lórílẹ̀‐èdè Nàìjíríà. Tẹ́ bá sì gbàgbé, tẹ́ bá rántí wípé bíìlì ọ̀hún, ìyẹn ìwé àbádòfin tí ó fi wà ní gazette lórílẹ̀‐èdè Nàìjíríà láti jẹ́ pé kí Sultan tìlú Sókótó, Ọọ̀ni tilé Ifẹ̀ kí wọ́n máa jẹ́ alága títí láéláé fún ìgbìmọ̀ lọ́balọ́ba ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ó ti wọ second reading, ṣùgbọ́n mo mú wá lánàá wípé àwọn ẹgbẹ́ kan tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ wọ́n jáde, wọ́n kọ ìwé petition sí ilé ìgbìmọ̀ asòfin lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ìwé àbádòfin tí wọ́n ń gbé ìgbésẹ̀ lórí rẹ̀ yẹn, wípé kò yẹ kó jẹ́ Sultan tìlú Sókótó àti kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ni yóò máa jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba títí láéláé. Wọ́n ní látìpìlẹ̀ pé Aláàfin tìlú Ọ̀yọ́ ló yẹ kó jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba láti ilẹ̀ Yorùbá ń bí, àtàwọn ọ̀rọ̀ míì pẹ̀lú àwọn ẹ̀rí tí wọ́n fi gbé àwíjàre wọn lẹ́sẹ̀. Wọ́n á ní kẹ́yìn tẹ́ ń gbọ́ wa, tẹ́yìn tẹ́ ń wò wá, kẹjẹ́ ká mọ èrò àti òye tiyín lórí eléyìí. Àwọn èèyàn ti fi ṣọwọ́ sí wa èrò àti ìwòye àwọn èèyàn lórí ìwé ẹ̀hónú tí àwọn ọmọ bíbí ìlú Ọ̀yọ́ kan tí wọ́n kọ sí ilé ìgbìmọ̀ asòfin. Màá mú wá fún yín tí mo sì fẹ́ kí ẹ farabalẹ̀ kẹjẹ́ kí a jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Ṣùgbọ́n mo fẹ́ mú ọ́díò kan wá fún yín tí mo sì fẹ́ kí ẹ jẹ́ ká farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. Ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní awuyewuye kan jáde lórí nípa wòlíì Alọ́, nípa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú wòlíì Alọ́ àti ìyàwó wọn. Tọ́rọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí í já rìnrìn, toríṣiríṣi àwọn àṣírí tó bẹ̀rẹ̀ sí í tú jáde. Wọ́n á fẹ́ mú ọ́díò kan wá fún yín tí arábìnrin kan tí òun náà fi tú àṣírí àwọn ìgbèkùn àwọn wòlíì kan tó náà kó sí, ohun tójú rẹ̀ rí, àwọn ìlàkọjá rẹ̀ nínú ìrìn àjò òun àti wòlíì yẹn. Kì í ṣe wòlíì Alọ́ o, wòlíì míì tó ní o. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. Tú gbogbo ẹ̀ lọ, ẹ jẹ́ ká dópin lọ́hùn-ún, tí a bá wá padà dé ká wá tẹ̀síwájú lórí ètò gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ má tì lọ o, à ń padà bọ̀, a sì wà lórí ètò. A kí gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi. Àní ṣàìsàn sọ ní ṣe wá o. Gbogbo kùdẹ̀kùdẹ ara ẹnìkọ̀ọ̀kan wa ọbẹ̀ Èdùmàrè yóò bá ní ìwòsàn o. A sì wà lálàáfíà, àní gbégbé ayé ìnira. Báyà ìwà wa kẹ́fù wípé o ní àìsàn tàbí àrùn kan tí wọ́n ń pè ní oyún ìju, ìyẹn fibroid. Ó ti wá ń ṣe adínàgbò òkú láti rí oyún ní, láti rọ́mọ bí rẹ̀. Bóyá ìwọ sì ti bímọ
ṣùgbọ́n létà ló padà rí pé oyún ìju ó súyọ ó develop ní ara rẹ̀ ó ti wá ń dọ̀ láàmú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń wò yìí ni kó o pè torí pé fibroid àìsàn tó máa ń dààmú obìnrin ni kínkínní báyìí ni tí máa ń bẹ̀rẹ̀ téèyàn ò bá tètè mójútó ní máa ń di ńlá ló máa ń gbẹ̀rẹ̀ kẹ̀tíṣẹ̀ débi pé ó máa ń ṣe àkóbá fún àgọ́ ara obìnrin láti rọmọ bí tàbí láti jẹ́ pé kí nǹkan oṣù ọmọbìnrin kí ó máa wá bí ó sì tọ́ àti bí ó sì yẹ. Èwo ni wọ́n ń kojú ń bẹ̀ bóyá wọ̀kàn tí ẹ ti wá ṣiṣẹ́ abẹ wọ́n ti bọ́ ṣiṣẹ́ abẹ rí ṣùgbọ́n ó tún padà tàbí ó tún rí àpẹẹrẹ pé ó tún ń dọ̀ láàmú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹni kó o pè ìlànà ewé àtegbò ó ní ó sì rọ́nà àbáyọ torí pé agbára ń bẹ nínú ewé àtegbò tí àwọn baba ńlá wa tí wọ́n fi máa ń ṣètọ́jú ara tí wọ́n fi máa ń kojú oríṣiríṣi àìsàn àrùn lágọ̀ọ́ ara ọmọ ènìyàn. Pè wọ́n bá wọn sọ̀rọ̀ kó o ṣàlàyé ó ṣe bẹ̀rẹ̀ àti àwọn tó ń là kọjá fún wọn lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè ó sì dúpẹ́ lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Ẹ káàbọ̀ padà mo lérò pé ẹ̀yin náà ti gbọ́ ìkéde tí a mú wá fún yín. Tẹ́yin náà bá wá fẹ́ darapọ̀ mọ́ àwọn olóríire àwọn olókoòwò àwọn oníléeṣẹ́ ńláńlá tí wọ́n ń ṣe ìkéde àti ìpolówó ọjà wọn lórí ètò yìí ìwòye ọ̀rọ̀ lórí ìkànnì Otasansan TV. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè wá bá wa sọ̀rọ̀ bóyá yín fẹ́ polówó ọjà tàbí ní nǹkan tẹ́ fẹ́ káyé gbọ́ tẹ́ fẹ́ káyé mọ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lò òun náà ni ẹ ti ń wò lójú móhùnmáwòrán yín yẹn. Ẹ pè wá á sì jọ sọ ọ̀rọ̀ papọ̀. Ẹ má gbàgbé láti bá ní pín láti bá ní share rẹ̀ ó lè káàkiri àgbáláyé. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe ẹ bá ní subscribe kẹ́ ẹ sì tan notification bell ìyẹn aago rán mi létí tó wà ní ìsàlẹ̀ fídíò yìí kẹ́ ẹ lè máa láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín. Ẹ wá jẹ́ kí n mú èrò àti ìwòye àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ kí n mú wá fún yín lórí ìwé tí mo ní àwọn ọmọ ìlú Ọ̀yọ́ kan kọ sí ilé ìgbìmọ̀ asòfin láti sọ fún ilé ìgbìmọ̀ asòfin wípé kán dáwọ́ dúró lórí ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí ìwé àbádòfin láti sọ Sultan tìlú Sókótó àti kábíyèsí Ọ̀nìrìṣà di alága ìgbìmọ̀ lọ́balọ́ba lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ já wo èrò àti ìwòye àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà. Ismail Bolaji àwọn ní all these fights are not necessary. Let's live in peace and unity. My little advice is to allow rotation between them. Don't come for me because this is my submission. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Ismail Bolaji nìyẹn. Prince Felix àwọn ní Ọ̀yọ́ ti lulẹ̀ ṣé wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ láti máa kó wa lẹ́rú ni. Either they like it or not, Oni is their father and they must respect him. Ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ kóòtù, this is the time for every one of us to rise up against this Fulani empire that call themselves Ọ̀yọ́, which has already collapsed like wall of Jericho and removed our name from them because they are traitor. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Felix nìyẹn. Mr. Ọlánrewájú Adérìnòkun àwọn ní this is good for both Ọ̀yọ́ and Ifẹ̀. After hundreds of years battle for supremacy continue when three monarchs are fighting for leadership. Two form coalition to destroy one. The two are also bound to destroy each other. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Ọlánrewájú nìyẹn. Mr. Ọ̀kẹ́yẹmí àwọn ní ọmọ èṣùgbà ní àwọn Ọ̀yọ́ yìí o. This time to reverse bearing the name Yorùbá together. Masud Nazir Busayo àwọn ní assuming if Oòduà still alive at Ilé-Ifẹ̀ ṣé Ìsàn ní Ọ̀yọ́ ló máa jẹ́ olórí fún bàbá rẹ̀ ni. Ọ̀rọ̀ dáradára ni o. Ẹ wá jẹ́ kí n mú ọ́díò tí mo sọ yẹn nípa obìnrin tó tú àṣírí wòlíì kan ní ìlú Èkó ohun tójú rẹ̀ rí ohun tójú rẹ̀ kàn àti bó ṣe bọ́ nínú ìpèkùn yẹn ẹ jẹ́ mo wá fún yín kájọ wò ó kájọ gbọ́. Àwa kan wà tó jẹ́ pé a kó sọ́wọ́ wọn kì í ṣe pé a fẹ́ fẹ́ wọn lọ́kọ bọ̀ wọ́n ṣe báwọn náà ṣe ń arabu náà fi fẹ́ àwa kan tó dẹ̀ jẹ́ pé ọmọ tibẹ̀ jáde
ṣe rí ní oṣooṣù olóye tí mò ń fi tọrẹ fún àwọn èèyàn tí mo dẹ̀ fi ń gbàdúrà fọmọ tí mo bí ń bẹ̀ pé Ọlọ́run má jẹ́ kégun má jẹ́ kó ṣẹ lórí ọmọ mi mi mọ pásítọ̀ rí rárá ọ̀rẹ́ mi ló introduce mi torí single mother mi ni mí gbà yẹn ó ní iná ìṣìṣẹ́ òun jóyàn lẹ́ẹ̀mejì òun ní pásítọ̀ kan kí n tó fẹ́ ọkọ mi o kí n gbàdúrà sí ó push mi títí mo ní mi I don't believe in all of that at the end of the day mo lọ gbàdúrà lọ́dọ̀ pásítọ̀ yìí bí mo ṣe di ìyàwó ẹ̀ nìyẹn Amẹ́ríkà ni mo lẹ Olúwaṣeun Babalọlá Jonathan Babalọlá lórúkọ ẹ̀ Olúwaṣeun CAC church yẹn wà Ẹgbẹ́dá ní Lagos State. CAC Ẹgbẹ́dá ní Lagos ẹgbẹ́ dárúkọ pásítọ̀ nílẹ̀ kan sí. Olúwaṣeun Jonathan Babalọlá lórúkọ ẹ̀. ṣe ti kọ́ so ẹ ti kọ́kọ́ bí ọmọ kan tẹ́lẹ̀. mo ti bí ọmọ kan tẹ́lẹ̀ tó jẹ́ pé mo ti ṣẹ́rí ọdún yẹn mo fẹ́ wọ pharmacy school mo ti bí ọmọ yẹn bí mo ṣe dé Amẹ́ríkà mo ti bí ọmọ yẹn mo wá bẹ̀rẹ̀ ìgbà tí mo ti rí pé marriage yẹn ti dàrú tó jẹ́ pé nǹkan tó da marriage yẹn rú náà ojú pé o ò lè ṣe báyìí o ò lè ṣe báyìí o ò lè ṣe báyìí àdẹ̀jọ pín lọ́tọ̀ọ̀tọ̀ o ò lè lọ sí school o ò lè ṣe nǹkan kan fara ẹ̀ àdẹ̀pín mo dẹ̀ dúró lórí ẹsẹ̀ mi mo padà sí school mo lọ ṣe prerequisite torí pharmacy mo fẹ́ ṣe rọ́dún tó yẹ kí n wọ pharmacy school gangan a year before lọ́rẹ́ mi lóde lónìí kí ni mo wá jókòó tí mo jókòó pẹ̀lú ọmọ kan kí ni mo ń ṣe bá ní mo fẹ́ wọ school tí bá ti parí school màá visit ọ̀rọ̀ lọ́kọ̀dé ló bá convince mi mọ̀ pé planned work ni ṣe rí ó ṣàtì mí títí kí n gba phone number pastor mo bá pè from there mi mọ̀ anything mọ́ from there mi lè school mi lè lọ anything mi lè ṣe lórí pé kájọ máa pray ni o ó ní kémi àtòúnjọ máa pray pé èèyàn kan wà níwájú mi pé school yẹn náà máa lọ o bọ̀ òun rí i pé Ọlọ́run gbéyàn kan síwájú mi tèmi àti òun bá ti jọ ń pray tábà ti jọ ń pray. Amẹ́ríkà ni mo wà Amẹ́ríkà lèmi wà òun wà Nàìjíríà. òun wà Nàìjíríà ẹ wá jọ ń pray lórí fóònù. lórí fóònù jẹ́rí kí n tó mọ̀ ní year 2015 bí mo ṣe gbẹ́rù mi nìyẹn ó di Naija from there mi mọ̀ gbà tí mo cut off gbogbo family mi gbogbo ẹbí mi wà ní Amẹ́ríkà mi mọ̀ gbà tí mo cut off ìyá tó bí mi lọ́mọ mi mọ̀ gbà tí mo cut off àwọn àbúrò mi gbogbo family mi mo dẹ̀ cut gbogbo wọn off mo block gbogbo wọn bí mo ṣe gbé ẹrù mi nìyẹn ó di Naija bí mo lọ fẹ́ pastor nìyẹn o a lọ registry àṣe ṣerélè tí mò ń sọ yìí ṣé mọ̀ pé mo fẹ́ wọ pharmacy school ní August mo fẹ́ wọ school mo lọ ní June around June ṣe rí ọ̀sẹ̀ kan ni mo ní mo fẹ́ lò pé kákan ṣe marriage yẹn kí n lè gbéwò ẹ̀ wọlé kó lè wá bá mi l'Amẹ́ríkà ṣe get nǹkan tí mo sọ ṣe rí ọjọ́ kejì tá a ṣe marriage báyìí bí passport mi ṣe sọnù nìyẹn ṣe rí passport mi tó sọnù yẹn gbogbo document travelling document mi gbogbo document mi pátá tó connect mi má Amẹ́ríkà bó ṣe sọnù nìyẹn mi mọ̀ pé òun ló gbé oṣù mẹ́ta ni mo wà ní Nàìjíríà ìyà jẹ orí mi ibi tóyún ti wọ̀ nìyẹn àṣẹ kí n lè dúró ó ti mọ̀ pé tí n bá lọ lọ́sẹ̀ kan yẹn ọmọ lè má wọlé àṣẹ kí n lè dúró ó dá mi dúró òun náà ni ẹ̀yin náà ti gbọ́ gẹ́gẹ́ bí ìlàkọjá arábìnrin tí ó sọ̀rọ̀ nínú ọ́díò yẹn èyí fi ń yé wa wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé ẹni tó kàn lọ́mọ̀ kọ́bí ìtumọ̀ rẹ̀ kọ́mọ̀ jẹ́ kí láburú ọkàn wá ẹ̀kọ́ tí ó wà nínú ìrírí arábìnrin yẹn ni wípé kì í ṣe gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní wòlíì náà ní wòlíì ẹ̀kejì ni wípé ká má mọ̀ wá wàkúwà kiri ẹlẹ́ẹ̀kẹta ni wípé àwa fúnra wa a ní agbára a ní ẹ̀mí láti bá ẹlẹ́dàá wa sọ̀rọ̀ aláǹfààní orí ọ̀fẹ́ láti bá ẹlẹ́dàá wa sọ̀rọ̀ ó gbọ́ níta bá fẹ́ ká ké pé dípò tí a lọ mọ kúnlẹ̀ níwájú ọmọ ẹ̀dá ènìyàn kan lóòótọ́ ajura wa lọ nínú ayé tìjàkadì kọ́ ṣùgbọ́n
ṣíṣe àwárí ara ẹni nìkan ni ó ṣe pàtàkì jùlọ tí wọn náà bá ṣe àwárí ara ẹ tó dẹ̀ kíyèsí àwọn nǹkan kankan tó ń lòdì sí ẹlẹ́dàá rẹ tó ń lòdì sí Elédùmarè tó o bá ké pe Ọlọ́run ṣé ẹ ní fọ́tò máa yí yóò dá ọ lóhùn mo ní fọ́tò ẹ̀ lọ́wọ́ kàkà tó fi lọ mọ́ sáré bá ẹnìkan kàkà tó fi lọ mọ́ kúnlẹ̀ níwájú ẹ̀dá ènìyàn tóun náà ní ìṣòro àbẹ́ kíyèsí ẹni tí ìwọ fẹ́ lọ sáré bá yẹn òun náà níṣòro tóun náà ń bẹ Ọlọ́run sí tí ò tí ì rọ́nà àbáyọ ìwọ náà tún wá lọ gbé ṣòro bárò ẹni yẹn torí pé òun ò lọ báyàn àbí kò pariwo tiẹ̀ ní ó jẹ́ kí wọ́n mọ̀ rò pé òun náà níṣòro tí ò tí ì rọ́nà àbáyọ sí bíi titi ẹ̀ kí wá ló dé tí wọ́n náà ò fi lè wá bẹ́lẹ́dà rẹ̀ sọ̀rọ̀ kàkà tó fi lọ mọ́ bẹ́ẹ̀ tó náà níṣòro náà ayé abẹ́ kíyèsí ìdí ọ̀rọ̀ mi nìyẹn ẹgbẹ́jà bẹ́lẹ́dà wa sọ̀rọ̀ ká pé mo sì nígbàgbọ́ pé ó dá wa lóhùn nígbà tá a bá ti ṣe tó lòdì sí tá a bá ti dẹ́ṣẹ̀ tá a yàgò fẹ́ṣẹ̀ tá a ń ṣe ohun mímọ́ tá a ṣe tọ́lọ́run fẹ́ tó kọ́ wá láti ká máa ṣe tá a bá pe Ọlọ́run ẹlẹ́dàá wa yóò dá wa lóhùn bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ wà ààrẹ ẹ̀kọ́ mi ìtarí nínú ìṣẹ̀lẹ̀ arábìnrin yẹn ẹ wá jẹ́ kí n mú èrò àti ìwòye àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ kí n mú wá fún yín lórí ìwé tí mo ní àwọn ọmọ ìlú Ọ̀yọ́ kan kọ sí ilé ìgbìmọ̀ aṣòfin láti sọ fún ilé ìgbìmọ̀ aṣòfin pé kán dáwọ́ dúró lórí ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí ìwé àbádòfin láti sọ Sultan tìlú Sókótó àti kábíyèsí Ọ̀nìrìṣà di alága ìgbìmọ̀ lọ́balọ́ba lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ já wo èrò àti ìwòye àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà. àti first born wa wọ́n gbéra láti Amẹ́ríkà wọ́n lọ Nàìjíríà torí pé àwọn tó mọ̀ mí wọ́n rí mi níbi tí mo ti ń fẹsẹ̀ rìn lẹ́gbẹ́dá tí passport mi ti sọnù tí mo ti ń fẹsẹ̀ rìn káàkiri wọ́n rí mi wọ́n ṣe pé àbúrò mi tó wà l'Amẹ́ríkà nìyẹn pé a máa rí sísítà ẹ̀ tó ń fẹsẹ̀ rìn kiri lágbẹ́dá ṣé òun ni àbọ̀ nǹkan nìyẹn bá níbo náà ti rí mi wọ́n máa ń wá mi l'Amẹ́ríkà ìyá mi gbé báàgì àti brọ́dà mi tọ́n bá ti jí làárọ̀ wọ́n á gba ẹgbẹ́dá yẹn wọ́n á rìn lọ sókè wọ́n á rìn lọ sísàlẹ̀ bóyá àwọn máa pàdé mi fóṣù 3 náà fi ṣe bẹ́ẹ̀ oṣù 3 mo wà lọ́dọ̀ bọ̀bọ̀ yìí ó dé mi mọ́lẹ̀ mo tún dá Amẹ́ríkà náà èmi náà ṣera mi pa ó tún fi yẹ́ẹ̀sì mi dá Amẹ́ríkà mo tún fáìlì fún Ismail Bọ́lájí àwọn ní all these fights are good and not all these fights Mr. Ismail Bọ́lájí. àwọn tó ń bá fẹ́ lọ church mi ní kán máa lọ church o ṣùgbọ́n tó ń bá débẹ̀ kán máa jẹ oúnjẹ ọrẹ Olúwa tán náà ń jẹ tán mu yẹn lójú mi bẹ́ẹ̀ ni lójú mi máyìn tó bá ń pe tó bá níjọ́ kan mo jí láàrin òru báyìí ni ó ń ṣe kinní yẹn ó mix ẹ̀ ó dẹ̀ mix oríṣiríṣi mọ́ ó dẹ̀ ń pọ̀fọ̀ sínú ẹ̀ ó dẹ̀ ń pe àyájọ́ sínú ẹ̀ so kò sí iṣẹ́ ráwọn tẹ́ ń sọ pé ojú wọn ò lè là wọ́n ti pe oríṣiríṣi sórí ìṣẹ̀dá wọn wọ́n ti pe oríṣiríṣi sórí àyànmọ́ wọn so kò sí nǹkan tẹ́ lè sọ wọn ò lè gbọ́ I'm telling you. ẹ̀rọ mi ṣe Jonathan Babalọ́lá. bẹ́ẹ̀ni wọ́n pọ̀ o àwọn ọ̀gá ìṣẹ́rí kan wà alóńgẹ́ ló ń pè ìyẹn ló ẹ̀dì sẹ̀mínárì wọ́n ròyìn yẹn gbogbo àwọn ọmọ sẹ̀mínárì obìnrin yẹn ìyẹn máa ń bá wọn sùn ṣeré ni ṣẹ́rí gbogbo wọn yẹn òun lẹ́ ń pẹ́ Lizikaya wọn ò ní dá yín lóhun ìkọ̀kan náà ní gbogbo wọn ṣẹ́rí àwọn tó wà nù wọn àwọn tó wà nù wọn tán dá wọn ò lè ju 1% lọ alọ́dún 7 ni mo fi wà ní under àwọn ọdún 7 ni mo fi observe wọn kọ́lọ́n tó yọ mí kọ́lọ́n tó pín wa níyà bẹ́ẹ̀ ni mo ń sọ fọ́lọ́ mo ní ìyá mi ò ṣe burúkú rí mi ìbá tí mo gbé lọ́dọ̀ ẹ̀dàgbà mi ìbá búburú lọ́wọ́ ẹ̀ jọ ro tiẹ̀ mọ́ mi lára kò fi yọ mí má jẹ́ ń kú sínú ọ̀fìn. mo bí ọmọ ẹbí mi ò mọ̀ pé mo bí ọmọ fọ́dún 5 l'Amẹ́ríkà òun wà Nàìjíríà ló ti ń control ayé mi tí n bá pe ilé tí n bá pe ẹni tó mọ̀ mí rí mi mọ̀ bó ṣe máa ń mọ̀ nǹkan burúkú tó máa ṣẹlẹ̀ sí mi ẹ̀rù á wá máa bà mí torí mo ti mọ̀ pé tí n bá pe ilé nǹkan burúkú máa ṣẹlẹ̀ sí mi bọ̀bọ̀ yẹn ó sì wà ń bẹ̀ wọ́n sọ fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn tó wà ní church ẹ̀ tó jẹ́ pé wọ́n wà nínú ìyàmọ́ àwọn ará church ẹ̀ náà wọn lè jáde àwọn yẹn náà mọ̀ pé ní ìdè làwọn wà o bọ́tẹ́ bá kúrò ní church ẹ̀. mo bá ẹ dúró ná
brọ́dá Ògúnsì àwọn dà mi ìfẹ́ dárúkọ rí lè mú wọn. Àwọn ọlọ́pàá àti sójà tó ń gbọ́ wa ẹjọ́ torí Ọlọ́run ṣé ẹ lè inbox mi mo bẹ̀ yín ni. Ẹ má jẹ́ ká yí àwọn èèyàn bàjẹ́ tó débi tó lápẹ̀rẹ̀ ẹjọ́. Àwọn ọlọ́pàá ń gbowó lọ́wọ́ wọn ni àwọn ọlọ́pàá ló ń ṣọ́ wọn. Èmi gan report ẹ̀ fọlọ́pàá. Mo report ẹ̀ fún Ìbàdàn. Mo report ẹ̀ dókè pé kán lè caution ẹ̀. Later lèèyàn kan fà mí láṣọ pé wá ìkankan náà gbogbo wọn. Gbogbo wọn ń ṣiṣẹ́ fọlọ́pàá ni. Gbogbo wọn ń ṣiṣẹ́ nǹkan tí mo kàn lè sọ ni pé obìnrin ẹ wo ẹ ṣọ́ ara. Kò sádùúrà kankan bì kan. Kò sí wòlíì kankan bì kan ẹ̀tàn ní gbogbo wọn. Ọdún 7 ẹ wo school ibẹ̀ ni school mi end sí ibẹ̀ àánú Ọlọ́run nìkan ló fà mí lọ́wọ́ sókè. Mi dé ẹnu ọ̀nà school yẹn mọ́ tí máa dé Amẹ́ríkà báyìí wọ́n ti fi ẹrù mi ṣòkò síta. Èmi tí mo ti há sí Nàìjíríà fọdún oṣù 3 kí n tó rí ìwé mi gbà àdúrà ni. Later ni mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ ẹ mọ bí mo ṣe mọ̀ ẹ béèrè lọ́wọ́ mi. Nígbà tí ojú mi ti là tán ó ní pásítọ̀ kan tí mo mọ̀ pé yẹ máa ń pè tí yẹ máa ń bá sọ̀rọ̀ pásítọ̀ chọ́ọ̀chì yẹ kí ayẹn tó kúrò Nàìjíríà wá sọ́dọ̀ mi. So máa ń fún pásítọ̀ yẹn láwọn ṣẹ̀mọ̀ máa ń fún pásítọ̀ yẹn lówó máa ń ṣàtọ́jú wọn màá ní ẹgbà ẹ fi sanwó skul àwọn ọmọ. Níjọ́ kan mo wá pe pásítọ̀ yẹn mo wá ní nǹkan báyìí ní lágbájá ń ṣe fún mi. Mo wá ròyìn fún máa yẹn wá ní pé àǹgbà tó dẹ̀ fẹ́ mi kò dẹ̀ lóun máa ṣe báyìí fún mi o. Mo ní mo mọ̀ pé fífẹ́ tó fẹ́ mi ẹ mọ̀ ń pẹ̀ mo nítorí ẹ máa ń bá mi sọ̀rọ̀ ń gbà yẹn kìíní kan mo ṣáà sọ fún pásítọ̀ yẹn wá ní mi mọ̀ ọkọ tó ṣẹlẹ̀. Ó lòun wà ń di ọ̀rọ̀ wà ó lòun ṣiṣẹ́ yẹn fún. Ó ní ìwọ náà ń ṣọmọ lásán ẹnìkan ò kàn lè mú ẹ báyẹn kó kàn ṣe kínní ìwọ gan alágbára ọmọ kan ní ẹ èmi ò ń ṣalágbára ọmọ. Èmi tẹ́ wà lórí Facebook ẹ share fídíò yìí. Kì í ṣe tó ní wọ́n ti ìgbà tínú bá ti ń bí yín tẹ́lẹ̀ ṣé gbogbo eléyìí tẹ́ ń gbọ́ yìí kò yẹ ká ẹ ti kínú yín ti rọ̀ sí mi wípé kì í ṣe torí ara mi ni mo ṣe ń sọ̀rọ̀ kì í ṣe torí ẹbí mi kankan bí mi kan kò sí nínú ìgbèkùn wọn mọ́ ẹ bá wa share fídíò ẹ jọ̀ọ́. Brother Rotimi ni pásítọ̀ yẹn bá ní o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ èmi ni mo ṣiṣẹ́ yẹn fún ẹ wo ọ̀rọ̀ tó ń sọ yìí mo record ẹ̀ sílẹ̀ ńjọ́ yẹn kò mọ̀ mo record ẹ̀. Ó ní o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ó ló wá bá mi nì ó ní bó ṣe rí ẹ báyìí tán fún un ní contact ẹ ló wá bá mi ló gbéṣẹ́ wá. Ó ní òru ọjọ́ 3 làwọn fi sínú aginjù lórí aṣọ funfun táwọn fi ń pe ẹlẹ́dàá mi. Ó ní gbogbo ìgbà tẹ́mi fi ń lálàrí yẹn ó láwọn ń pe ẹlẹ́dàá mi ni. Ó ní àwọn pe ẹlẹ́dàá mi fọ́jọ́ 3 ká ẹlẹ́dàá mi tó dá wọn lóhùn kó tó rí mi mú. Ó ní òun ló ń ṣiṣẹ́ yẹn ó níbi tó ń ṣiṣẹ́ yẹn sí ó ní bí mo ṣe ló ń fìyà jẹ mí. Mo ní kó wo báyìí mo ní ọdún kan ọyàn dùn mí fọ́dún kan torí mo pélé. Mo ní àfìgbà tó sẹ́ndì nǹkan sí mi ẹ̀rọ sí mi láti Nàìjíríà tí mo lò lọ́yàn yẹn tó gbádùn. Máa yẹn nínú kò sọ pé òun máa treat mi báyìí pé òun béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé òun ní fìyà jẹ ọmọ ẹ̀. Máa yẹn ní kí n má wọrí ibi tó ṣe sí òun á lọ tú ibi tó ń ṣe sí òun á lọ tú. Bí máa yẹn mo ní ṣé ó gbowó dé máa yẹn ní rárá o. Ó ní kò bá nǹkan kan dé bó ṣe lọ tú nìyẹn ṣẹ́rí tí máa yẹn tú tán báyìí gbogbo wọn pátá bọ́n ṣe pọ̀ tó yẹn mo block wọn dànù ni. Bí màá yẹn ṣe sọ gbogbo nǹkan tó ṣe. Ṣé pásítọ̀ Alóńgẹ̀ yẹn lẹ ń sọ yìí? No àní pásítọ̀ míì tún lélẹ́yìí mo kàn ń sọ fún yín ni pé àwọn tó ń jọ wà ní sákòókò Kúyẹ̀ lórúkọ ẹ̀ Kúyẹ̀ ló ń jẹ́ pásítọ̀ Kúyẹ̀. Ṣé CAC náà ni? Níbọ̀ wọ́n ti rọ sí kéètẹ̀ wọ́n ti lé kúrò nu CAC òun ti lọ dá CAC tiẹ̀ sílẹ̀. Wọ́n ti lé kúrò nu CAC so ó ti lọ dá tiẹ̀ sílẹ̀ ẹ mọ àwọn CAC aládàáni yẹn bọ́ṣẹ́ rí iṣẹ́ owó ẹ̀ kò jọ babaláwo kò jọ kínní ló ń ṣe ń tiẹ̀ ṣe rí àwọn pásítọ̀ iná máa lọ gbéṣẹ́ fún òun máa lọ ìdíròkò ó máa lọ bá wọn wáṣẹ́ ń bẹ̀ ó máa lọ a ní mo wà láàrin wọn fọ́dún 7 mo ríran. òun náà ni ẹ̀yin náà ti gbọ́ gẹ́gẹ́ bí ìlàkọjá arábìnrin tí ó sọ̀rọ̀ nínú ọ́díò yẹn èyí fi ń yé wa wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé ẹni tọ́kàn lọ́mọ kọ́bi Èdùmàrè kó má jẹ́ kí láburú ọkàn wá ẹ̀kọ́ tí ó wà nínú ìrírí arábìnrin yẹn ni wípé kì í ṣe gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní wòlíì náà ni wòlíì ẹ̀kejì ni wípé ká má mọ wàwákúwà kiri
ẹlẹ́ẹ̀kẹta ni wípé àwa fúnra wa a ní agbára, a ní ẹ̀mí láti bá ẹlẹ́dàá wa sọ̀rọ̀. Aláǹfààní, orí ọ̀fẹ́ láti bá ẹlẹ́dàá wa sọ̀rọ̀ kó gbọ́ ní tá a bá fẹ́ ká ké pè é, dípò tí a lọ mọ́ kúnlẹ̀ níwájú ọmọ ẹ̀dá ènìyàn kan. Lóòótọ́ ajura wa lọ nínú ayé tìjàkadì kọ́, ṣùgbọ́n ṣíṣe àwárí ara ẹni nìkan ni ó ṣe pàtàkì jùlọ. Tí wọn náà bá ṣe àwárí ara ẹ tó dẹ̀ kíyèsí àwọn nǹkan kankan tó lòdì sí ẹlẹ́dàá rẹ, tó lòdì sí Elédùmarè, tó o bá ké pe Ọlọ́run yóò dá ọ lóhùn. Kàkà tó fi lọ mọ́ sáré bá ẹnìkan, kàkà tó fi lọ mọ́ kúnlẹ̀ níwájú ẹ̀dá ènìyàn tóun náà ní ìṣòro àbẹ́ kíyèsí ẹni tí ìwọ fẹ́ lọ sáré bá yẹn, òun náà níṣòro tóun náà ń bẹ Ọlọ́run sí tí ò tí ì rọ́nà àbáyọ. Ìwọ náà tún wá lọ gbéṣòro bárú ẹni yẹn torí pé òun ò lọ báyàn tàbí kò pariwo tiẹ̀ ní ó jẹ́ kí wọ́n máa rò pé òun náà níṣòro tí ò tí ì rọ́nà àbáyọ sí bíi titi ẹ̀. Kí wá ló dé tí wọn náà ò fi lè wá bẹ́lẹ́dà rẹ sọ̀rọ̀ kàkà tó fi lọ mọ́ bẹ́ẹ̀ tó náà níṣòro nú ayé? Àbẹ́ kíyèsí, ìdí ọ̀rọ̀ mi nìyẹn. Ẹ̀bẹ̀já bẹ́lẹ́dà wa sọ̀rọ̀ ká pè é, mo sì nígbàgbọ́ pé yóò dá wa lóhùn. Nígbà tá a bá ti ṣe tó lòdì sí, tá a bá ti dẹ́ṣẹ̀, tá a yàgò fẹ́ṣẹ̀, tá a ń ṣe ohun mímọ́, tá a ṣe tọ́lọ́run fẹ́ tó pa wá láṣẹ ká máa ṣe, tá a bá pe Ọlọ́run ẹlẹ́dàá wa yóò dá wa lóhùn. Bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ wà. Ààrẹ ẹ̀kọ́ míì tá a rí nínú ìṣẹ̀lẹ̀ arábìnrin yẹn nìyẹn. Àmúwá fún yín tẹ́yìn náà bá wá fẹ́ darapọ̀ mọ́ àwọn olóríire, àwọn olóko, àwọn oníléeṣẹ́ ńláńlá tí wọ́n ń ṣe ìkéde àti ìpolówó ọjà wọn lórí ètò yìí, ìwòye ọ̀rọ̀ lórí ìkànnì Otasansan TV. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè wá bá wa sọ̀rọ̀ bóyá yín fẹ́ polówó ọjà tàbí ní nǹkan tẹ́ fẹ́ káyé gbọ́, tẹ́ fẹ́ káyé mọ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lò òun náà ni ẹ ti ń wò lójú móhùnmáwòrán yín yẹn. Ẹ pè wá, a sì jọ sọ ọ̀rọ̀ papọ̀. Ẹ má gbàgbé láti bá ní pín, láti bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, ẹ bá ní subscribe, kẹ́ ẹ sì tan notification bell, ìyẹn aago rán mi létí tó wà ní ìsàlẹ̀ fídíò yìí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín.